gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Sunday January 4 ọdún 2026 tá wà nínú èyí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó kárí ilé, kó kárí oko, kó lè jẹ́ òwúrò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ṣáájú kí n tó tẹ̀síwájú, ó fẹ́ ṣe ìwúre kan fún gbogbo wa pátápátá wípé ó ti ní rí kó tún wá ní mọ́. Ọlọ́run ní fi ṣe ìpín gbogbo wa pátápátá. Ọlá wa báyìí yóò túbọ̀ máa tẹ̀síwájú sí ni. Ọdún 2026 tí a sì wọ̀ yìí, ọdún ìṣerere wa ló máa jẹ́ láṣẹ Èdùmàrè. Àní pàdánù ẹ̀mí, àní pàdánù ọmọ, àní pàdánù aya, àsì ní pàdánù ọkọ láṣẹ Ọlọ́run ọba. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, bùkátà ilé máa pọ̀ lọ́rùn yín púpọ̀. Àwọn nǹkan tí ẹ nílò bóyá fún mọ̀lẹ́bí ni àbí fún inú ilé yín, ó ṣeéṣe kó wà lọ́rùn yín rẹpẹtẹ lásìkò yìí. Ó ṣeéṣe kí ọ̀pọ̀ rẹ̀ jẹ́ bóyá látàrí iléèwé ọmọ èyí tó fẹ́ bẹ̀rẹ̀, tàbí lórí ọ̀rọ̀ owó ilé àbáwọn kankan tó máa dàbí bùkátà. Ó lè wà lọ́rùn yín púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ ní ìrètí pé gbogbo kan máa dá o. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ó dára kẹ́ fọjọ́ tòní mọ́kàn ara yín balẹ̀, kẹ́ wá fi fókọ̀sì dáadáa lórí ibi tẹ́ ń lọ. Ẹ má ṣe ròyìnròyìn, ẹ ò lè rí dájú pé ẹ ń ṣiṣẹ́ lórí tájẹ́tì yín tó sì jẹ́ pé ẹ máa padà débẹ̀ ní ìrọ̀rùn. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ẹ bá jí lé ní agbára káká máa wà fún yín. Ọpọlọ yín á sì jí pépé púpọ̀. Ó ṣeé ṣe kí àwọn ìjíròrò kan kó wáyé láàrin ẹ̀yin àti ènìyàn tó sì ṣeé ṣe kéyìí mú kí inú yín dùn, kára yín sì yá gágá dáadáa lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ sísọ lọ́jọ́ tòní ó jọ́nà tẹ́lẹ̀ gbégbà, tẹ́lẹ̀ fi ráṣe yọrí ṣe tàbí tẹ́lẹ̀ fi róre gbámú lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà tí ẹ ní, pàápàá àwọn ọ̀rẹ́ yín. Kẹsì rí dájú pé ẹ fi ọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín kẹ́ fi mójútó ohunkóhun pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ máa láwọn kankan tẹ máa tájẹ́tì lọ́jọ́ tòní bí ìgbà pé káwọn kan yẹn ti ṣeéṣe tó sì ṣe é pé àwọn nǹkan wọ̀nyí máa nílò owó púpọ̀. Kẹ́ rí dájú pé ìgbàgbọ́ yín ò yẹ̀ rárá látàrí pé tájẹ́tì yín yìí ẹ máa mìtì ẹ̀ púpọ̀, pàápàá ní pàtàkì tẹ bá lè fètò sí nǹkan yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo ìtẹ́ ẹ̀ fẹ́ àtọ́ yín lọ́wọ́, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ yẹ ẹnikẹ́ni lówó rárá lọ́jọ́ tòní. Kẹ́yìn náà sì jìnnà sí pé à ń yáwó lọ́wọ́ ènìyàn pátápátá. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín kó lágbára jù yín lọ rárá lénìí. Aago 6 láàárọ̀ sí aago 9 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Nǹkan á lọ bí ẹ ti ṣe pílánì ẹ̀ dáadáa. Ọjọ́ tòní jọ́jọ́ tó dára púpọ̀ fún yín láti fi yanjú àwọn kan kí nǹkan tí ẹ bá ń ṣe níṣẹ́ lásìkò yìí. Ẹ má ṣe fènùdénì àbí fòládọ́la lórí ohunkóhun tó bá ṣe kókó fún yín láti mójútó. Ó ṣeé ṣe kí ẹ rí gbárùkùtì tó múnádóko látọ̀dọ̀ àwọn tó súnmọ́ yín, pàápàá ó ṣeé ṣe kó wáyé látọ̀dọ̀ olólùfẹ́ yín. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ó dára púpọ̀ kí ẹ gbájúmọ́ṣẹ́ látàrí pé tẹ̀bí gbájúmọ́ṣẹ́ ẹ máa róre gbámú. Kẹ́ rí dájú pé ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní ẹ máa wà very spiritual púpọ̀ o. Ẹ máa wà highly spiritual, ẹ máa ní ìmísí dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ó dára púpọ̀ fún yín láti fi introspect, láti fi ṣe àdúrà lórí àwọn ìgbésẹ̀ tẹ fẹ́ gbé náà dùn yín, lórí àwọn ìrìn àjò tẹ fẹ́ rìn lọ́dún yìí. Ọjọ́ tòní ẹ máa ní clarity tẹ́ ẹ̀ ń fẹ́ yẹn gangan tó sì jẹ́ pé ó dára kí ẹ finú tóun tó ń sọ sí yín lọ́kàn dáadáa lọ́jọ́ tòní. Gbogbo ohun tó bá sọ sí yín lọ́kàn lénìí á jẹ́ tó ṣe pé ó ṣeéṣe kó ràn yín lọ́wọ́ tó sì jẹ́ pé ó dára púpọ̀ kẹ́ mú lò lórí àwọn pílánì yín pátá. Ẹ má sùn láì tọ́nà sùn lénìí, ẹ má wọṣọ dúdú birimùlà tó kédélẹ̀ lénìí, ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ lọ́jọ́ tòní kẹ́ sì pa gbogbo àṣírí kọ̀ọ̀kan yín mọ́ pátápátá. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé àwọn èèyàn lè fẹ́ máa wà láyìíká yín o, àwọn èèyàn lè fẹ́ bá yín ṣe dáadáa lọ́jọ́ tòní, àwọn míì lè nílò wọn lọ́wọ́ yín lọ́jọ́ tòní, bóyá fún àmọ̀ràn tí ẹ bá lè ṣe fún wọn, ẹ ṣe fún wọn lámọ̀ràn, àmọ̀ràn tẹ bá fún wọn lọ́jọ́ tòní ó ṣeéṣe kó ràn wọ́n lọ́wọ́. ọ̀pọ̀ nú ẹ̀yin náà sì rèé, ó ṣeéṣe kẹ́yin gan ra advice kan látọ̀dọ̀ ènìyàn tó máa ràn yín lọ́wọ́, tó máa yanjú gbogbo nǹkan tó dàbí nǹkan tẹ́ dì sọ́kàn bí ròyìnròyìn látijọ́ mẹ́ta. ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín o. bá sì ṣeé ṣe fọ́pọ̀ nínú yín, ó dára kí ẹ pe ọ̀rẹ́ yín kan tó ṣe é pé tọjọ́ mẹ́ta tẹ́ ti ríra, pípé wọn tẹ́ bá pè wọ́n, ìyẹn tún lè bí ìdùnnú fún yín. àkókò tẹ́ bá sì lò pẹ̀lú ra yín máa jẹ́ èyí tó dára púpọ̀. ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni lénìí kò dára. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. èèyàn oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní lè jọjọ́ tó ṣe é pé ẹ máa múra àti tún gbájúmọ́ṣẹ́ dáadáa padà ó ṣeéṣe kí ẹ resume iṣẹ́ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ fẹ́ ní ìdàgbàsókè lórí iṣẹ́ yín bí bísíǹsì yín ṣe fẹ́ lọ dáadáa òun ló máa wà lọ́kàn yín púpọ̀ o, tó sì jẹ́ pé ó ṣeéṣe kí ẹ máa plan ahead tàbí kí ẹ láwọn iṣẹ́ tó pọ̀ tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ tòní tí èyí máa tún drain energy yín púpọ̀. ọjọ́ tòní tó bá ṣe yín pé bóyá ẹ wá ń ṣiṣẹ́ rẹpẹtẹ ó wá rẹ̀yìn, ẹ create àkókò láti sinmi láti relax, èyí máa bí kí agbára tún dé fún yín padà. ọjọ́ tòní ẹ má wulẹ̀ stress ara yín ju bó ti ṣe wáyé lọ, ẹ mọ́kàn balẹ̀ lénìí kí ẹ gbàláfíà láyè dára. bí ìjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. èèyàn oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. ó ṣeéṣe kí ẹ gba àwọn ìtọ́ni kan èyí tó máa ràn yín lọ́wọ́ lórí nǹkan kí nǹkan tẹ́ ń kojú lásìkò yìí. gbogbo ìtẹ́ bá ṣe lọ́jọ́ tòní àṣeyọrí lẹ máa ṣe o, nǹkan máa lọ dáadáa fún yín. kódà yín tẹ́ bá travel lénìí, travel yín máa lọ bó ṣe yẹ kó lọ. ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. èèyàn oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti ṣàwíwòye sí nípa ìgbésí ayé yín, ẹ ronú jinlẹ̀ lórí ọ̀nà tẹ́ gbégbà tí nǹkan fi ń lọ dáadáa látẹ̀yìnwá. ẹ wòye sí bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ lásìkò yìí, kẹ́sì lọ àìdíà tẹ́ lò tẹ́lẹ̀ yẹn kí ẹ lò lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí. ẹ wá plan kọjọ́ iwájú lè dára lénìí. ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti gbé gbogbo ìròyìn ìṣẹ́gbẹ́ kan pátápátá. ẹ rí dájú pé gbogbo nǹkan tí ó tọ́ pátá ẹ gbé pàtì, ẹ wulẹ̀ ṣiṣẹ́ lórí ọ̀nà tẹ́ lè gbégbà tí nǹkan ti fi dàgbàsókè sí. ó ṣeéṣe kí ìrìn àjò má fi bẹ́ẹ̀ dára púpọ̀ lọ́jọ́ tòní o. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, ẹ má wulẹ̀ lẹ́yìn ìrìn àjò kankan káàkiri lọ́jọ́ tòní. tẹ́ bá sí travel ẹ lè ṣèwádìí lé lórí ṣáájú kẹ́ tó lọ. Lédùmarè a máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa lénìí kí ẹ wà positive, kí ẹ sì rí dájú pé fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín mójútó ohunkóhun lénìí pẹ̀lú. orange jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ẹ jìnnà sí gbé bóyá ń dán àkọ́pọ̀ pẹ̀lú èèyàn pátápátá. ẹ má yá owó, ẹ sì má yáyàn lówó rárá lọ́jọ́ tòní. ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pẹ́ ní láti manage owó dáadáa lọ́jọ́ tòní. ẹ ṣọ́wó ná kí ẹ fowó pamọ́ fún ìwúlò ọjọ́ ọ̀la. ó ṣeé ṣe kí àwọn kan wà tẹ́ fẹ́ náwó lé lórí lọ́jọ́ tòní o, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ ronú jinlẹ̀ dáadáa lónìí ṣáájú kẹ́ tó kówó lórí ohunkóhun kí ẹ má bàa padà regret lé lórí. ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín. àkókò tẹ́ bá lò pẹ̀lú wọ̀nyí ó ṣeé ṣe kí ó bí kì bá ṣe pọ̀ yín kó dánmọ́rán kó wọnú ara sí dáadáa. ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ó ṣeé ṣe kẹ́ ìlera olólùfẹ́ yín àbí àwọn nǹkan tó dàbí responsibility, àwọn bùkátà kọ̀ọ̀kan tó yẹ kẹ́ mójútó ṣeé ṣe kó fẹ́ stress yín bákan lọ́jọ́ tòní. ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé nǹkan máa pọ̀ níwájú yín tẹ́ fẹ́ mójútó dáadáa. ẹ rí dájú pé ẹ ṣiṣẹ́ lé wọn lórí, ẹ má wulẹ̀ fẹ̀nìdénì àbí fọ́ládọ́là lórí okòhun. tẹ́ bá nílò support ẹnikẹ́ni lọ́jọ́ tòní ẹ lè béèrè, kò sí wàhálà. kẹ́ máa ṣe ròyìn rẹpẹtẹ nípa nǹkan kékeré, ó ṣeé ṣe kó fẹ́ ṣàkóbá fún àwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó lọ́jọ́ tòní o. ẹ mọ́kàn balẹ̀ kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì fètò sí nǹkan yín dáadáa lénìí ló dára. aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ lime green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
èèyàn oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín o. àwọn nǹkan tẹ́ tí ń expect láti jẹ́ ó ṣeéṣe kó tọ́ yín lọ́wọ́ lọ́jọ́ tòní. gbogbo ìtẹ́ bá ṣe pátápátá á bí dáadáa bí oore fún yín. ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé inú yín máa dùn pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tó sì jẹ́ pé máa nídìí pàtàkì èyí tá tún mú yín ní ìrètí pé nǹkan sì máa dáa. àwọn ọjọ́ tí mò ń wò yìí máa tún dára sí. ọjọ́ tòní dára kẹ́ fi ṣòtítọ́ kẹ́ ṣòdodo láwùjọ àwọn ènìyàn. ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ tẹpá mọ́ṣẹ́ kọjọ tòní lè dára. aago 7 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọ́lọ̀ góòdù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. ire o.